mo ti bẹ̀rẹ̀ o. ẹ má bínú ọwọ́ ẹ̀rọ lọ bá dé. Yeah, testing microphone. Microphone testing. Aisha. Yeah. Testing microphone. Microphone testing. Ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọ máa gbọ́ yàyà mọ́yà. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún gbogbo etí tí ó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí. Mo kẹ́yìn alihulamahu warasatul hambiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfa akọ́mọ níkẹ́wà àfa akọ́mọ lẹ́sẹ̀ pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí wa kú ti oṣù àpọ́nlé, oṣù tó lóore jùlọ, ìyẹn oṣù Ramadan. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wa ó ṣì ká ẹ̀. Mo wá kí gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá káyìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe gbòwà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ́ ọ̀rọ̀ gbọ́rọ́. Ọ̀rọ̀ mi lè padà lídìí sí giveaway o. Mo kẹ́yìn abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ èéfì ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èéfì rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ̀ ọ̀kan nù ẹ̀ fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe bá lé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o, ẹ máa bá ń ṣe ètò yìí. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jẹ̀gbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfófó gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Kábíyèsí àrólé Oòduà. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tí ya rẹ̀ bú sẹ́kùn, àrùn tí sọmọ tí ya rẹ̀ jọ sẹ̀sẹ̀ àrámọ́kà tí dútòjò tẹ̀rùn. Kìnìún òkè akẹsàn. Ọba Akíìmù Abímbọ́lá Òwò Adé, kábíyèsí ikú bàbá yèyé, mo kí yín o. Mo kí bàbá tèmi Ọba Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ọládọjà Arusa the first, the Olúbàdàn of Ìbàdàn land. Bàbá mo kí yín. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá lẹ́kọ̀ọ́ tó jíire. Mo kí Májàsọ́lá Àdìsá ọmọdé ẹ mọ́. Àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí aládé kó ńlá gbà fáláàfin bọ́bá rú ọ lójú bọ́ bá pàdé Aláàfin lọ́nà kó bí léèrè pé ṣé lóòótọ́ adé aládé kún la gbà fáláàfin. Bàbá àdúpẹ́ àyè ọpẹ́ ti yọ lálẹ́ yìí. Alárè ọjà gbá nǹkan ó gbé nǹkan hánu. Ìwà pírèsì èèyàn bẹ́ẹ̀ ìwà bú yẹn èsì ọ̀rọ̀ lásán.
ni mo wá fún ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ bú olóyè Sunday Igboho Oosha lórí wípé ó ń ṣàtìlẹ́yìn tó lóòrìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn pírẹsidẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà tó tó wáá jọmọ Yorùbá ẹ ti ya wèrè. mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run adá ọba ọkọ ọba ìkẹ́kẹ́ ò ní fẹ́ sayín lẹ́sẹ̀ bèlètà sí ipá sayín lẹ́sẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá dání ti lé toko ó ní mo kí yín mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ káwa tó máa sọ mo kí gbogbo ẹni tí ó tó máa sọ̀rọ̀ lẹ́yìn táwa ò bá tún ní sí mọ́ mo kóyún onú bẹ́ẹ̀ mo kásẹ̀ ẹ̀bí mo kí yín pé àkùdédé àkókò yìí o mo dékọ́lókó má lè roko mo dékọ́lọ́sà má lè rọjà èsì ọ̀rọ̀ rèé fún ẹni tó rò bọ́yọ̀ òun mọ̀rọ̀ sọ àwa tá a mèsì ọ̀rọ̀ fún òyàn àti dé lórí ọ̀rọ̀ májàsọ́lá àdìsá ọmọ adé ẹmọ ẹni tó wà látìpó fún odidi ọdún 4 àtààbọ̀ gbáko bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ́ sì rántí tẹ́ gbàgbé ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ní ọjọ́ burúkú èṣù gbómímú tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Muhammadu Buhari tí a ń ṣe ìkọlù tó lóòrìn sílé olóyè Sunday Àdìsá ọmọ Adéẹmọ léyìí tó mú ẹ̀mí àdògán àtàfààfàtà ìlọ ní ìfọnáfọnṣu léyìí tó sì ṣe okùnfà èyí tírú àwa yìí náà fi lọ rèé jẹ engine oil nílùú Àbújá àmọ́ èmi a máa sọ̀rọ̀ kan pé omi lọ́dànù agbè ọ̀fọ́ adúpẹ́ kálómi dànù tágbè tó fọ́ ìgbà náà látò mọ̀ pé ìran Yorùbá yìí ṣèran tá a jà á fún olóyè Sunday Igboho Oosha Àdìsá ọmọ Adéẹmọ wọ́n trap wọn wọ́n kéèjì wọn sí Benin Republic fún odidi ọdún 4 asárésáré arìnsọ́tún arìnsósì pọ̀nà wo la fẹ́ gbà tí májàsọ́lá Àdìsá ó fi lómìnira ara rẹ̀ kò sẹ́ni tí ò ṣiṣẹ́ mo dẹ̀ kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún ìran Yorùbá àti àwọn kọ̀ọ̀kan tó lódùmarè lò bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí 62 days in detention is not an easy journey ìwọ tó bá wá sọ pé yàtá jẹ akànjẹ́ fọ̀fọ́ ni ajẹ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run kó o tó síra lókè ìpẹ́ ọ́ jẹ̀rú ìyàbẹ́ bí wọ́n bá sì jẹ́ àrọ́mọdọ́mọ rẹ yóò mọ wà nínú detention kánrin kése tí ò ní bọ́ ń bẹ̀. Ìgbòho Oòṣà onílé ọlọ́nà kì í ṣèdùnnú Ìgbòho léèkú òun lé ẹ rò pé èèyàn máa fínú fídọ̀ kó fi lé tó pa sílẹ̀ kó fi gbogbo òwò rẹ̀ sílẹ̀ kó fi gbogbo nǹkan sílẹ̀ kó wá máa ṣàtìpó nínú onílùú tí èyí bá ṣe pórí yín ti dàrú ẹ̀ lọ́pọlọ àmọ́ tọ́lọ́ ń bá lòun dé kò sí tẹ́dá kankan fẹ́ ṣe sí olóyè Sunday Igboho Oòṣà fi ara rẹ̀ jìn fún ìran Yorùbá láti jà fitafita lórí wípé ìran Yorùbá gbọ́dọ̀ kúrò lóko ẹrú àmọ́wọ̀ àgbàbọ̀ wọn ní wípé kò ní í dá kéèyàn lékun méjì kó pòfo méjèèjì ìlú bí ìrìn àjò yìí tàwa ṣe ní yẹ 2023 ní ìgbà tí àwa kan kóra wa tá a wò wípé with the situation of things bí nǹkan ṣe ń lọ yìí tí ìyá onídọ̀tí àlẹ́kẹ̀ọ́ Abíọ́lá tó pera rẹ̀ ní Onítìrí Dúpẹ́ àlẹ́ Abíọ́lá I'm saying it boldly pé àlè ní Dúpẹ́ jẹ́ sábíọ́lá kì í ṣe ìyàwó gidi tààrà bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí Dúpẹ́ ó fi wedding ring kó fi fọ́tò wedding tó ṣe pẹ̀lú Abíọ́lá kó mú hàn wá kárí àti ẹ̀gbọ́n náà tàn pé obìnrin rándanràndàn yìí náà ló ti Abíọ́lá pa.
ọmọ àtironi tó ra bàtà lọ fún bàbá rẹ̀ ńlẹ́sẹ̀ mọ̀ pọ́rọ̀ lọ fẹ́ gbọ́. Mo ti ní intention pé mi nílò àti sọ̀rọ̀ kankan, àmọ́ bẹ́ẹ̀ bá kú Májàsọ́lá Àdìsá tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí ìrìn àjò Májàsọ́lá Àdìsá pé bóyá darapọ̀ mọ́ APC àbí darapọ̀ mọ́ APC àjọ máa wora wa náà ni tí ò sì sí tí ó ṣẹlẹ̀ pẹ́kẹ́kẹ́ ò ní pín. Àmọ́ ẹ ti ṣí gbaga lórí èṣù àfi káwa náà ó fèṣù kojú yín. Igboho in detention, Igboho in prison, and later a refugee in Benin Republic for good 4.5 years. Olórí ibú ara yín ẹ̀ ń súnmọ́ ìyàwó yín nínú ilé yín náà, ẹ̀ ń jẹun tó wù yín náà, iṣẹ́ ń ṣe yín lọ bó ti yẹ kó lọ. Ìjọba gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n olóyè Sunday Igboho, wọ́n sọ dẹni tí ò lè wọlé. Nínú ìrìn àjò ìdí ìbáṣepẹ̀yìn ọmọ Yorùbá kan orí yín ti dàrú amúkọ mẹ́kọ ní yín ọ̀dẹ̀. Nínú ìrìn àjò yìí mà ní ìyá tó gbólóyè Sunday Igboho ṣàlọ́mọ̀ jẹ́mi mì sí abẹ́ ẹ ti gbàgbé ni wípé after the time olóyè Sunday Igboho lose his mother he was still in detention in Benin Republic. Ṣé báyìí pé ẹ ti yá wèrè? Àwa ni a fi yín lẹ̀ ká fi yín lẹ̀ kẹ́ máa ṣe bọ́ bá ṣe wù yín. Ẹ wá wò pé ẹ ti ga gbòǹgbò, ẹ ti kọjá bó ti yẹ, ẹ ti ya wèrè, orí yín dàrú. If you care to know and you care to listen, Olóyè Sunday Igboho is now a bona fide member of the All Progressive Congress. Ó rẹ́ni bá ṣe ni lóore àásánre fún padà ní. Gbogbo ẹ̀yin dá ń sọ̀rọ̀ yìí, ẹ ṣe ní kí bàbá ńlá kú bàbá yín ọgbà Olóyè Sunday Igboho lẹ̀, ẹ ṣe ní kí ẹ bàbá yín kí ẹ bọ́ ta kí ẹ mú Olóyè Sunday Igboho kí ẹ mú wálé. Bàbá mi Sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí kọ́lọ̀ ń jẹ́ bàbá pẹ́ lóróyè. Bàbá yìí ṣe gbìyànjú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ Nàìjíríà ó wù àti máa ṣe bọ̀ òun pẹ̀lú Sẹ́ńtọ̀ Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Bàbá sì bá president sọ̀rọ̀ pé ọmọ wa Sunday Igboho ọmọ olóore ò sì gbọ́dọ̀ kú sípò kà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí ibú tẹ́ wá ń compare Olóyè Sunday Igboho Oosha pẹ̀lú Mazi Nnamdi Kanu. Mo sọ fún yín, I have a one-on-one discussion with Nnamdi Kanu while I was in detention in Abuja. Olórí ibú ara yín, ọlọ́pàá mélòó ń Sunday Igboho pa? Sójà mélòó ń Sunday Igboho pa? Aráàlú mélòó ni Sunday Igboho pa? Ǹjẹ́ Igboho Oosha declare síta tó mo rí nígbà yẹn ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ jáde o, ẹ gbọ́dọ̀ ṣe gbá kan o, kan tó wá máa pọ̀ ọmọ Yorùbá ìjẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ rí. Ibi tẹ́ ti mọ̀ wípé ẹ ní ọpọlọ làákà yín ò pé nìyẹn. Tẹ́ ẹ bá ń compare Olóyè Sunday Igboho Oosha, ẹni tó jẹ́ wípé ó jà fún ìran rẹ̀, ó dáàbò bo ìran rẹ̀, kò jẹ́ ikú ó pa ìran rẹ̀, àti Mazi Nnamdi Kanu tó lóun ń jà fún ìran rẹ̀ títún ń ṣekú pàrán rẹ̀. Ẹni pé nǹkan méjì tí ò jọra wọn ni. Àsìkò tó bá sì rẹ̀ jà lè yàn jẹ́ kí jà ọ́ parí, tó ọ̀bá jẹ́ jà ọ́ parí ọ́ tẹ́. Ìgbà tó lọ ní pé òun dé tó fẹ́ fi ra rẹ̀ hàn Sunday Igboho ni ló jẹ́ ń tọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀. Mo ti sọ fún Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ń jọkàn, mo ní kálẹ̀mí rẹ̀ bọ́ ní July 1st nígbà tí àwọn ará bíi tí ẹ dìbò lulẹ̀ wa ni. Nígbà máa Yorùbá ń sọ yìí ni wọ́n máa sọ àwèrè. Ètí wọ́n ń ṣe kí ni? Ẹni wọ́n máa sọ torí póríṣiríṣi ọ̀rọ̀ ńlá máa gbọ́. Ẹlòmíì lé ní Igboho yẹn àti ológun àti òṣèkínní kan àti òṣègbà kan àti òṣàwó kan ìbí ọ̀ ń léèrè pọ̀rípọ̀kú bàbá ńlákú bàbá yín tá náà lè kórun tán kówó bọ́lóyè Sunday Igboho Oosha yẹn nílé tí ó survive ẹ̀ kò sí. Mo fọlọ́n tó lẹ́mìí mi gbúra kò sí. He survived it. Ọlọ́run òjì òkú, Ọlọ́run òjì ọba bẹ́ẹ̀ lọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àkànbí ọmọ olódò dẹ. Ìgbà táwa kan lè jáde ta lọ́ngbà yẹn, èmi Sugar Boy Awíkóńkó Bàbá Sokoti Alhaji Rọ́jí Kasim Asekunlowo Emir Bọ̀dá Sunday Arọ Ọ̀tẹ́pà Bàbá Waris Fawasi
gbogbo wa tá a lọ́gbà yẹn a ti rí wípé orí ibú ti ń ṣe yín ni a ti rí wípé Dúpẹ́ Onítìrí ti bà struggle Yorùbá nation jẹ́ pé tá a bá tẹ̀lé ku méjì àápòpò méjèèjì. Let me tell you, the people tán lọ rẹ̀ hijack secretariat ní October 1st tí ẹni tí Dúpẹ́ Onídọ̀tí tó lóun ti gba ìjọba, they are still in prison. Olórí ibú ara yín ẹ̀yin rándanràndán ní ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ fẹ́ wá solution sí bí wọ́n ṣe bọ́ta orí yín ti dàrú. Mo sọ fún yín pé orò máa sọ̀kò àmọ́ orò tó kò mú orò òkò tó rò mú dání orò ọ̀sọ́ àtòrò lórí ibú nìyí. Ẹ wá mú Ìgbòho ẹ wá fẹ́ sọ di gbá àtayín. If you care to know, I will show you tonight wípé Ìgbòho APC ni mò ń bọ̀ ẹ̀jẹ̀ mú fìlà wá orí yín ti burú. Ẹ ti yá wèrè. Fìlà rèé ṣe é ti rí kí lẹ rí ń bẹ̀ yìí. Tinubu for president 2027. Tinubu remains in government till 2031 whether you like it or not. Ó ń dẹ̀ ní ó kọ wo lẹ rí ń bẹ̀ yìí. Igboho Oosha ẹ ti ẹ̀jẹ̀ ń dé rèé ẹ lè mọ̀ pa dúró tán ni kì í ṣe pa àga tán lórí àtìlẹ́yìn tá a ṣe fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu àdúró tán ni. Nothing is wrong with my YouTube channel. I'm just trying to fix some things on it. Likely this video will be posted on my YouTube. Thank you so much for asking. Ẹ ṣé mo dúpẹ́. Now, ẹ̀yin kan wá bọ́ ta, máa play video kan o, máa play video kan. Fídíò yẹn gẹ́gẹ́ ló jẹ́ kí n jáde tí mo fi wá sọ̀rọ̀. Ní intention àti sọ̀rọ̀, mo fẹ́ dá sí ọ̀rọ̀ Yorùbá nation for now. Ẹ jẹ́ àkọ́kọ́ gba ká kọ́kọ́ mọ bí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe di ààrẹ lẹ́lẹ́ẹ̀kejì. That is the aims and objective for now. That is our mission, and the mission must be accomplished. It must be accomplished. Ìgbà tẹ́ ìran Ìgbòho níṣẹ́kíṣẹ́. Yes. Ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́. Ìgbà tí Ìgbòho fi ra ẹ̀ lẹ̀. Tá à ń lọ sínú igbó Ègùá. Tá à ń lọ sínú igbó Ògàngán. Tá à ń rẹ inú igbó Òkìṣí. Tá à ń lọ inú igbó Ìjẹ̀bú. Tá à ń lọ nínú igbó Iléṣà. Tá à ń lọ sínú igbó Lẹ́kìtì. Tá à ń lọ sínú igbó Lóǹdó. Ìgbòho èèmọ̀ sọ̀lẹ̀. Ìsìn tọ́lá wá ní wípé Ìgbòho máa bọ̀ nílé o ti wúlò fúnra Yorùbá wá wúlò fúnra rẹ náà tí Ìgbòho wá wò pé ọ̀dà ọba bá ṣe ni lóore ọpẹ́ làádú tó wá ń dá ọpẹ́ padà f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bàbá mi sọtọrọ ṣèdádéwọ̀ Ládọjà àti Ọ̀nìrìṣà àrólé Oòduà táyé kan wá gbé pẹ́rẹ́gì kaná ẹ ló ti dalẹ̀ ọmọ Yorùbá o kinní kan o ìgbà kan o kòkò bàbá àṣàṣù o ẹ ti ẹ̀ dúró ná. Why is it that the word the statement ọ̀dàlẹ̀ òkè ń tán lẹ́nu yín ná tí ìbá ti pẹ́ ẹ ti ya wèrè. That statement ọ̀dàlẹ̀ ó ti wà lẹ́nu yín ó ti pọ̀ jù kéèyàn má ti ṣe nǹkan kan ní ọ̀dàlẹ̀ ni ó ilẹ̀ wo lẹ gbé fún Ìgbòho tó lọ dànù ilẹ̀ wo ni Ìgbòho lọ bá yín dànù kò rí burúkú lọ ẹ̀yẹn ní ìyà. Níjọ́ tí ojú ń pọ́n igún ìran Yorùbá àwòdì Ìgbòho Oòṣà ti bára. So tí Ìgbòho Oòṣà bá wá lọ sí APC ní ìsìn gẹ́gẹ́ bí a ṣe ń claim so be it. We followed him and we will stay with him. He will campaign for the president and the president is going to win his re-election. Ẹ̀kẹ́ kọ́kọ́ ńlá ẹ̀kọ́ ọ̀kọ́là ewé lọ́kọ́là sẹ́kọ̀ọ́ kò sí ní tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ẹ sọ Yorùbá yìí lọ sáwó lọ́wọ́. Àwa dẹ̀ sọ fún yín èpè áúlẹ̀ ò lè wọ́n lórí yín pé ẹnu ìran Yorùbá ò lè kò. Ẹnu kí ni mo pè é? Ẹnu ìran Yorùbá kò lè kò. Ọ̀ọ́sìkálẹ̀nu ìran Yorùbá lè kò ní àní bára wa bí ta bára wa yìí. I swear to God Almighty. Àní bára wa. But before I go further, kẹ̀mẹ́kàn ní bóyá mò ń wí àwáwí asán. I will play a video tí mo bá kẹ́ ẹ gbọ́ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan
tí amukun mẹ́kọ̀ọ́ yìí tó sọ ń bẹ̀. I just want you to listen to it, hear what he said. Kẹ́yìn náà wá wò ó wípé ṣé ọ̀rọ̀ onílàákàyè ǹjẹ́ ọ̀rọ̀ onílàákàyè lẹ́nu yìí sọ bí? Ǹjẹ́ gbogbo ọ̀nà tán fẹ́ gbà máa bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho Oosha ǹjẹ́ bó ṣe rí nìyẹn? He has joined APC. He's now city boy. He's now a city boy movement. He's a city boy, a freedom fighter. Freedom fighter is now a city boy. So people saw Sunday Igboho in an event wearing APC card, Chinek, freedom fighter. Fídíò tí ń dààmú yín nù ìlà APC ló dá tòrò bá yín ẹ ronú kú ni inú abí máa ń kú èdùn ìwọ tí inú rí ọba dùn sí movement olóyè Sunday Igboho wàhálà ìbò bí gba ọmọ nǹkan ò ní dúró sí ọ kì í ṣèpè bí ó ṣe rí nù. Don't compare both of them, they are different. ṣáíwá rẹ́lẹ̀ yìí ti ń sọ̀rọ̀ yìí ẹ bá ti wá aṣọ ọrùn rẹ̀ àwọn aṣọ tí wọ́n máa ń rà lábá àwọn èdè èbó lòkù ṣẹ́ni pé ń lọ́wọ́ ó wé gèlè dúdú bí ẹni tí ń ṣọ̀fọ̀ ẹ ti rí so ọ̀rọ̀ wo ni irú eléyìí fẹ́ sọ ẹni tí ìran bàbá ńlá kú bàbá rí òfojú kogun rí sọ́jagun rí ẹ bá ń bí léèrè pé ǹjọ́ ọ̀jagun rí. And I keep on saying it whether you like it or not. Igboho ti kọ ìtàn tí ò ní tán láéláé nínú ọ̀rọ̀ Yorùbá. Bẹ́yìn náà bá kọrú rẹ̀ ẹjẹ́ ìyá yín ó kú ẹjẹ́ bàbá yín ó kú ẹ ṣòfò ẹ ṣàdáwò dànù. Níwọ̀n bá àgbà tẹ́ ẹ̀ bá ti lè ṣerú ẹ̀. Ẹ gbọ́. Níwọ̀n bá àgbà tẹ́ ẹ̀ bá ti lè sacrifice gbogbo tẹ́ ẹ ní fún Igboho ẹ fún ilẹ̀ kóòtù òjíire ẹ lè bá rẹ́kọ̀dù Igboho láíláí àti bá rẹ́kọ̀dù Igboho ẹ ṣe wàhálà gan o ẹ bá ń ṣí ètò yìí ẹ jọ̀ọ́ tó mọ́ rọ̀ yín mọ́ bẹ̀ yín kò sí bódìtọ̀ ń ṣe lè ga gòǹgò tó tọ́ bá ilé fún Igboho àjọ mú nǹkan lẹ̀ o I'm telling you this ẹ̀rọ àṣẹ Yorùbá nation kan o àṣẹ Yorùbá nation mọ́ òṣèlú là ń ṣe báyìí and we are members of APC àṣẹ Yorùbá nation for now tí èbá yìí pẹ́ yọ̀dẹ̀ kí ni ń jẹ́ Yorùbá nation ṣebí tí ń jẹ́ Yorùbá nation náà ni kí ìyá mọ́ jẹ̀ran Yorùbá kẹ́nu ìran Yorùbá ó kò kẹ́tọ́ ìran Yorùbá ó tẹ Yorùbá lọ́wọ́. Olóyè Sunday Igboho Oosha ò tí ìdẹ̀fì ìṣẹ́jú kan sọ fún yín wípé òun ṣe tán o láti fìyà jẹ ìran Yorùbá. Bàbá yìí dẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ right from onset wípé olóṣèlú làwọn. Àmọ́ ìyọ̀ tí ń jẹ̀ran Yorùbá ni làwọn ṣe fi ra àwọn lẹ̀ láti fi ra àwọn jẹ wípé ó tó gẹ́ alúbàtà kan kì í dárin. Ẹ jọ̀ọ́, why are you now disturbed? Tell me. Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu ó fi Igboho lẹ̀ ṣé bàbá yín ni kò bá fi ilẹ̀ ni. Ìgbà tẹ́ ẹ wá mọ̀ pọ́nà sí Igboho gbà tẹ́ ẹ mọ̀ bí ọ̀dà èé ṣe táwọn bàbá lákú bàbá yín táwọn ṣe fólóyè Sunday Igboho Oosha lómìnira kọ́ máa bọ̀ lé. Ó dé wá jẹ́ kọ́ ẹ̀pẹ́ jẹ́ Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu ni ó fún lómìnira. If you care to know, gbogbo fóònù mi tí NCC ní July 1st tí DSS kó lọ DSS wọ́n kó gbogbo ẹ̀fọ́ lóye Sunday Igboho padà ẹ wá lanu gbàgà bí ilẹ̀kùn abógundé ẹni Igboho dalẹ̀ kò ní í dáa fún yín. bí a lè ya ẹni bá ju ìyá ẹni lọ kí náà là á pè é. Àrùn tó bá sì sorogún ẹni tó bá ní kórópọ̀n bàbá rẹ̀ láì sòògùn ẹjẹ́ bí ìyáálé ìyá rẹ̀ ẹjẹ́ bí léèrè ẹjẹ́ borogún ìyá ẹ̀ léèrè. Àrùn tó bá sọmọ ọkọ
tí wọ́n wá ní kórópọ̀n bàbá rẹ̀ ńlá èso ògùn fún ẹ̀já bí orogún ìyá ẹ̀ ẹ̀já bí léèrè. àríṣe laríkà àríkà bàbá àrègún ìyí tí Ìgbòho ti ṣe ẹ lè ṣe náà tẹ́mi gángan sẹ́nu sọ́ọ̀gù Yorùbá nation àwọn ọmọdọ́mọ yín ò lè ṣe tẹ́ bá sì mọ̀ pé ẹ lè ṣe ẹ bọ́ ta. I've been to different places. I drove myself láti irú bíi lọ sóńdó lórí Yorùbá nation. Mo ń ṣe meeting lọ́wọ́ lórí Yorùbá nation. Mo ń ṣe meeting ní Ègbòá torí Yorùbá nation. Mo ṣe meeting ní Dangote láfàmì torí Yorùbá abẹ́rẹ́ ti gbàgbé ni. There was a time I did a video in Dangote láfàmì. Táwọn Dangote ni wọ́n máa wá mi kí. Ẹ̀yin olórí ibú yẹn láàdálẹ̀ ńgbà yẹn. Abẹ́rẹ́ láàdálẹ̀. Mo realize pé tíran Yorùbá bá ti ń rí èèyàn lòlòkulò ìgbà náà lọ́jọ́ mọ́ dáadáa níjọ́ tó o bá decide láti lo ara rẹ tó o lọ́ọ́ fẹ́ wúlò fúnra rẹ ìjọ́ náà lọ́dọ̀ ọmọ burúkú ẹ ó tó ká dọ ọmọ burúkú báyìí ẹ ṣe ọmọ burúkú tá a dà gan lọ́dà. ọmọ burúkú tá a dà yìí òun ló dá ẹ jẹ́ àdọ́ ọmọ burúkú fóònyàn láti lánú gbàgà láti pè Ìgbòho lọ́dàlẹ̀ at this stage a jẹ́ wípé ìran Yorùbá yìí ṣèran téèyàn kú fún ìran Yorùbá yìí ṣèran téèyàn jà fún téèyàn bá lanu tọ́mọ Yorùbá kankan bá lanu at this stage níbi tí Ìgbòho Oòṣà bá dé tọ́ wá torí wípé tọ́ ó kéde àtìlẹ́yìn rẹ̀ f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́ wá nítorí ìyẹn o ó ti dalẹ̀ ìran Yorùbá mọ̀ wá ń bi yín léèrè ilẹ̀ wo lẹ gbé fún Ìgbòho yọ lọ bá yín dànù ó fi jọ dalẹ̀. ìgbà tẹ́ ẹ ti ẹ̀ pa wá lọ́dàlẹ̀ tẹ́ pè wá lóríṣiríṣi ó kọ a rò pé wèrè ara yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a mọ̀ pé wèrè yín sì máa padà gba dìgírì. àwa ò mọ̀ wèrè yín wá kàkísà lérí olóhùn làjòlé ọ̀run ẹlòmíì ẹni ìjà ọba yóò pèrè ẹ lọ́kùnrin ẹni tí ọ̀rọ̀ ràn rí yóò lóhun náà jagunjagun lóhun dẹ̀dẹ̀rin ọlọ́dẹ agboolé tí ń pera rẹ̀ wọ́ríọ̀ ṣé Ìgbòho wa kéré nu ayé ni Àdìsá ọmọ aládé kún ọmọ aládé ládé ládé aláàfin ọ̀ládé adé aládé kó lágbà fáláàfin sọ wa kéré ni whether you like it or not bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Ìgbòho ti dé APC o filare talẹ̀ rí ń bẹ̀ ààrẹ wa nu o ó kọ̀wé lẹ rí Ìgbòho Oòṣà bí ọ̀bá wa tí Ọlọ́run jọ nítorí Ọlọ́run lọ ilé ẹjọ́ charge us to court ẹ gbọ́ charge us to court. Ẹ má bá ń share ètò yìí please share this program share this program. ẹ pè Ìgbòho lẹ́jọ́ náà ẹ bá mọ̀ kó ṣùọ̀ fún yín ẹ̀yin ẹni ìyá gbogbo a sìn yín nú òjò a sìn yín nú ẹ̀rùn ẹ fi bí sú wa náà ni I lose my mother in this struggle have you forgotten? I was in detention for 62 days. Ẹ mọ̀ pé wọn ò mú mi pé mo rape náà. Wọn ò dẹ̀ mú mi pé mo jalè. Àbí kí n wá mú mi fún? I was arrested because I was glamoring and agitating for Yorùbá nation. Àmọ́ nígbà tẹ́ máa sọ wá lẹ́nu ẹ lò ṣẹ́jú kan ẹ fi ń pè wá lọ́dàlẹ̀. Àbẹ́ ẹ̀ lónìí. Òkìkí tá a ní yóò tó Ìgbòho ẹ bá wá mi sí Èdùmàrè ó ti ń sọpọ́tà síwájú ó ti ń sọpọ́tà síwájú ó dálẹ̀ Yorùbá nation ó dálẹ̀ Yorùbá nation ó dé fìlà APC ó dé fìlà APC Ìgbòho òkìkí tó ní yóò tó Èdùmàrè bá wá mi sí Èdùmàrè ẹ jẹ́ Ìgbòho ọjà ayé orí rẹ o ó ti sìn yín tó
He has served you enough. He needs to sit down and be useful for himself now. Mọ̀ye ìgbà tí gbogbo nǹkan fi wà in jeopardy. Everything was jeopardized. All because he gave his utmost support to Yoruba nation. Now, creation of Yoruba nation, iná ẹ̀ l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàṣẹ wípé gbogbo ètò tí wọ́n bá máa ṣe ńlẹ̀ kóòtù òjíire tó bá ti jẹ́ ti ìjọba kí wọ́n kọ́kọ́ máa kọrin orin àkọmọ̀nà Yoruba nation. Ìwọ tó ń tẹ hatred àbí kí lẹ máa ń tẹ̀ ọmọdé ló bòkù ọmọ bọ́yìn ní sọ bẹ́ẹ̀ torí mi náà bí ma mi ní sọ pé a tó lè ní ìjọmọ lẹ́yìn mi kó tó rí ṣe tó mi láì ẹ má jẹ́ kọrin lálẹ́ orí yín fẹ́ bu màá fọ̀rọ̀ yín mu tábà ní ẹyin wèrè jẹ́ ń jẹ búrẹ́dì òjì ẹ wò ọ̀rọ̀ yín ló fi ń jẹ rẹ́rùn ọ̀rọ̀ mu. Igboho Oosha iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú àwọn ọmọ Sunday àwọn anú wa dùn jù pé Sunday dé àdìsá ayùn rẹ̀ ti yún wá pọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed wá bá wa mú wálé ó dárí jìn ó yááfì rẹ̀ gbogbo dúkìá wa tá a ní lọ́dọ̀ wọn wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa ẹ fún mi lómi yògbé ngbọmọ yòtò wọ́n wá yááfì rẹ̀ ẹ̀tún ní àmọ́ ìbáṣíwájú dà wọ́n ní náà yín dá ó ti rẹ̀ jà àjà mọ́ àgùdì sọ àwa lẹ́nu sí pẹ́ mo ní kéde fún yín ni o mo ń lọ Àbújá o ẹja tí mọ́jẹ́kùn ní òní ẹja tí lè dìbàlẹ̀ ọkàn jẹ́ ń jẹ́ òní ń wo mo ti fẹ́ padà lọ jẹ́ dáadáa báyìí o mo ní sọ fún yín ni o. Ògìgí Ọlábàsọ̀rún Gáà Ọlárẹ̀wájú ikú oró tó pa Basọ̀rún Gáà ní ọ̀pá ọ́ wàlá ikú oró wọ́n ń ọmọ nà ń ná ní ọ̀pá ọ́ wọ́n ń kọ́mẹ́ǹtì orí burúkú ògbégbòó lọ́dà rẹ̀ ká má tẹ̀lé Ìgbòho mọ́ bàbá rẹ̀ wọn ọ̀bá tẹ̀lé ǹjẹ́ gbàdá bẹ̀rẹ̀ ìrìn àjò ká ní bàbá rẹ̀ ṣe é tẹ̀lé ni kó o ṣe ti bàbá rẹ̀ wájú olórí burúkú ọmọ àbí ìpabẹ́ ọmọ bàbá ẹlẹ́pọ̀n kan ọ̀ráyé yín ẹjẹ́ mú mi omi tútù àti téèyàn bá tẹ̀lé ìjọba àti èèyàn máa gbádùn ẹ̀bùn mi bó ṣe tútù Adébáyọ̀ Adélábù ó ṣe o ìyọ́nà wíwú ní south power iná wà àwa ń ṣe yàtà yòtò gbogbo ẹ̀ wá ń nú bàláì àwọn kan lè máa fẹ́ bú mi kọ́lọ́ bí máa sọ̀rọ̀ báyìí pé bọ́ yá kéde kan dárí ọlọ́dún kan àwa ń lo ná wọ́n mọ̀ pé àwọn kan wọ́n dáwó tí wọ́n èrè pọ́nù jẹnẹrétọ̀ ni láwọn kan ẹ wà wá bá a ṣe ń lo náà dá yankunyankun ẹ̀yin dẹ̀ bá níná ládùúgbò yín ẹ̀yin náà máa ń dá ṣe fún nẹ́pà o ọ̀dọ̀ tí a iná rè é àbọ̀ ọ̀dáwó kágó repo iná là ń lò mo kí aníṣẹ́rẹ́ jẹ̀lé Bámidélé jagunmólú gbogbo yé wa ọ̀kan lọ́mọ ìmáṣàyé wàlẹ́ Ògìgí Ọlábàsọ̀rún Gáà yìí ọ̀rọ̀ dùn o wọ́n bínú ọ̀rẹ́ mi sọ ọ̀rọ̀ lọ́wọ́ á dùn ọ̀ tó báyìí lórí ibu ni ọ́ o
ẹni ìyà ni ọ́ ẹni ẹ̀sìn ni ọ́ o má bínú tí ọkí ní Ìgbòho gbà lọ́wọ́ rẹ gan èmi rò pé bó nìkan o ti ń bú èmi náà má bínú ọ̀rẹ́ wa ilé burúkú ti ń sunkún láì rẹ̀ ti ń nà má bínú wá bó ṣe sunkún gbẹ́jẹ́ mi náà máa sunkún wá àbí má bínú òkìkí olórí burúkú tiẹ̀ èso òkìkí re àwọn òkìkí re amọ̀ wọ́n òkìkí òfò gbá nílò òkìkí tiẹ̀ ẹ ti ya wèrè bẹ́ẹ̀ ṣe bá mi tẹ lọ́ọ̀fù yìí ayé ọmọ nífẹ̀ẹ́ yín ọ̀run ó nífẹ̀ẹ́ yín ọmọ ìlàkà ó nífẹ̀ẹ́ yín òkìkí orí ẹ̀bù òkìkí kankan ẹgbẹ́ra rẹ̀ ń bá sọ̀rọ̀ ń gà ọ̀kàtàn ni ní wọ́n bá mọ ìran tó jẹ́ràn omi yalé nínú rí ó dùn olórí ibú wọ́n bá pera rẹ̀ ń bá sọ̀rọ̀ ń gà ọlá rẹ̀ wo ní ń rewájú ọlá rẹ̀ ti ń jọ́jọ́ rẹ̀ yìn tó pera rẹ̀ lọ́lá rewájú ó lè jẹ́ gẹ̀ẹ́tì máa ń lọ lórí burúkú ara rẹ̀ ń ṣe báwọn tó pera rẹ̀ lọ́lá rewájú ẹjẹ́ tó mú mi díẹ̀ Ìgbòho mo jẹ́rìí Àdìsá yóò máa jẹ̀bà àti lálọ́wọ́ lé báyìí ni. Hello òkìkí ọlá mẹ́ẹ̀ẹ́ òkìkí òsì ọ̀rẹ́ àwẹ̀ tó wà ní ó yẹ kí n fi wáìnì kí n fi ṣèbàlẹ̀ ọkàn ni kí gbogbo rẹ̀ wá máa ṣẹ̀ àmọ́ àwẹ̀ wà bẹ́ẹ̀ wà mí abẹ́ ẹ̀rù ká wà dání ṣé mi hàn yín ni ẹ má jẹ́ mi hàn yín ẹ gbọ́ àwẹ̀ wà. ẹyọ ọmọ Yorùbá ẹ má bínú pé mo fi kọ́mẹ́dì kún torí irú àwọn òkìkí ọlá Baṣọ̀run Gáà Ọlánrewájú yìí ló jẹ́ ká máa sọ nǹkan tá à ń sọ. àwọn ní ẹ ń lọ sórí different platforms ẹ ń bá Ìgbòho lórúkọ jẹ́ lórí kíni fún kíni má bàa ṣe. èyí á máa pa ọ̀nà kó dàbèlè tàṣí ọ̀nà ẹnu èyí lè ṣe òun lónìí kọ́dọ̀lá kéèyàn ṣe fún ìdí ni olóyè Sunday Igboho Oosha ẹ wo iye ìgbà tó fi ń ṣàtìpó ẹ wo iye ìgbà tó yọ ọdún tó fi wà lẹ́yìn odi ebi ò wá rò pọ̀ gba ẹnu ọmọ Yorùbá kankan láti wá máa bú Ìgbòho èmi ò rò bẹ́ẹ̀ ọmọ Yorùbá kankan tó bá bọ́ ta tó bú Ìgbòho ó dá lójú lọ́dọ̀ Ọlọ́run pé alálẹ̀ Yorùbá gan bàjá alálẹ̀ kí n mọ̀ pé alálẹ̀ Yorùbá yóò bàjá torí pé Ìgbòho òdì sáàfù nǹkan burúkú lọ́dọ̀ wa kò sí kí ni kò dì sáàfù nǹkan burúkú lọ́dọ̀ wa tó o bá wá ní wípé àsìkò sí lọ́ọ́ máa bú Ìgbòho lọ́ọ́ máa pè lóríṣiríṣi ó kọ́ sorry ọ̀njẹnu rẹ̀ ń yà ní o èyí tó kò sí sí ọ̀pọ̀lọpọ̀ tó o lè ṣe kò lè yọ ìfẹ́ Ìgbòho kúrò lọ́kàn àwọn ọmọ kóòtù òjíire ọ̀rọ̀ tèmi tó o bá ń bú mi àbó ń fún mi lépè ọ̀rọ̀ mi ti dà gẹ́gẹ́ bí omi tá a dà sẹ́ ẹyin lára ni kò lè mọ́ la òkìkí ọlá sọ́dẹ̀ ni ọ́ ni afọlá atákinú náà tá a bá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ nínú alukur'an wọn ní afọlá atákinú náà sẹ́yìn kì í ṣe làákàyè ni bá ankali àwọn Haúsá wọn ní bá ankali sẹ́yìn òkè ń rówó kọ́lá tó sọ fún Muhammad pé àwọn olóye àwọn ọlọ́gbọ́n àwọn tó ní làákàyè mọ̀ràn ọ sí kì í sàwọn akúrí kì í sàwọn amokun mẹ́kọ̀ọ́ the same thing Jesus Christ Mósè nǹkan gbàdéjì àdílé wùwà burúkú sí Mósè tẹ́ ẹ fọ́pọ́ ọ̀là mọ́lẹ̀ ẹ wá wọlé sí Ìgbòho yóò wá dùnyàn kò lè dùnyàn yẹ̀yẹ́ náà láàmú fi yín ṣe kí mo pè é yẹ̀yẹ́ láàmú fi yín ṣe torí náà nǹkan ẹ jẹ́ á ṣe kí ni
ẹ jẹ́ àjókòó jẹ́ ká jókòó jẹ́ gán ọlọ́run ti gbàdúrà Ìgbòho kọ́lọ́wọ́ gbàdúrà ìmí náà. He is now on the recognized list of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Téèyàn bá pè mí láfọ̀fún gbèmú inú mi máa ń dùn. Ó ti ẹ̀ pè mí ní afọ omi gọ́tà mu. Òkìkí lọ́lá. Òkìkí tiẹ̀ òkìkí òfò ni. Fún orírù rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ níbi kòtò bẹ̀rẹ̀ ibẹ̀ náà ti máa ń bírú yín. Ọmọ ọsàn ni ọtí kó pọ́npọ́ bá yá ẹ̀. I'm very sure pé ọ̀rẹ́ ni eré bí ọ wọn àfọ̀já rẹ pọ̀n ọ́ wọn àfomi rẹ wè ọ́ kàìnkìn àlùbáríkà kankan ò sí lára rẹ kí wàá mo fẹ́ máa fi gbogbo ara respond sí ẹ fún. I don't care who you are. I don't care who sent you. All I'm after is whether you like it or not, Ìgbòho ti ṣe ń tà ní ó ṣe. Ẹgbẹ̀rún fẹ́ǹsìkì ẹgbẹ̀rún fẹ́ǹsìkì àwọn àgbábọ̀ wọ́n ní kọ̀ọ̀ràn orí burúkú ara arú òkìkí ọlá yìí ẹgbẹ̀rún fẹ́ǹsìkì ọ̀ràn ká gbé lọ lé babaláwo kò lè wòsàn àfi kó jáde láyé àfi kó dẹni àgbégbè àfi kó fojú sunkún gbogbo tó ní tọmọtọmọ tí bàbá tìyàwó. Òkìkí lọ́lá Basọ̀run Gáà Ọlárẹ̀wájú àfikọ́ ló ń fàdánwò kàn ọ́ ló fi lè mọ tí ń jọ́ lọ́hún ló fi lè mọ tí Ìgbòho fèsì. Èèyàn tí ọ̀jagun láíláí kò lè mọ gíráfítì ogun ọ̀jagun lójú ogun rí bó wà lè ṣe fẹ́ mọ gíráfítì ogun kọ́lọ́ mo fi ọmọ pa ọ́ lẹ́kún kó fi ìyá pa ọ́ lẹ́kún kó fi bàbá pa ọ́ lẹ́kún ìgbà náà lọ́mọ tí ń jọ́ lọ. Ó dẹ̀ dá lójú pé káàwẹ̀ tó tán ọ́ pàdánù ń tọ́ ọ fẹ́ràn jù. Orí mi ò máa ti ń dùn ọ́ kí Ìgbòho gbà lọ́ọ̀ rẹ. Bàbá ni adarí sapapapa bàbá ni adarí sọ̀rọ̀ kó ìrókò àkó gbogbo tó tara rẹ jáde ní ọ̀jẹ̀rin iṣẹ́ ìbànújẹ́ fún ọ ìwọ Òkìkí lọ́lá Basọ̀run Gáà lórí burúkú ọlá rẹ wo ní re wájú àbọ̀ ọkọ̀ ni ó pa ọ́ tìrantìran. Ìwọ fèsì ń dára fèsì ni ta lọ́mọ ò ní jèrè ọ̀bùn èjèrè lẹ́yìn ọkọ̀ ò ní rèrè jẹ à ń bọ́ ṣeré lọ́nì a bá ṣetán pẹ̀lú rẹ àyẹ̀wò abíní Basọ̀run kọ́ parẹ́ tìrantìran ọ́ parẹ́ náà sọ àlùbọ́ríkà àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní àlùbọ́ríkà àwọn tí ó ti ta lẹ́yìn àlùbọ́ríkà àwọn tí ó ṣètọ̀la ọ́ parẹ́ tìrantìran. Àní ẹ má Ìgbòho ó dùn wèrè ó dùn ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ kájà ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ àwọn olórí burúkú ọmọ dúkú onídọ̀tí ni ọ̀rọ̀ náà dùn ó fẹ́ mẹ́ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ Òkìkí lọ́lá ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké mẹ́ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ wìrì ẹran. ẹ̀yọ́ máa yóò bá ọ̀pọ̀ ọgbà lẹ́yìn náà kulẹ̀ ti sọ pé Ìgbòho ti try kígbò ó wá gbogbo ọ̀nà tó bá lè gbà láti ní òmìnira. And we thank God Ọlọ́run ti lo ẹ̀yin ọmọ Yorùbá
ó sì lo ládéládé lóyè ó lò ó fọlọ́yè Sunday Igboho Oosha. Ìgbòho ti padà sílé. Ìwọ tó bá wá mọ̀ irú ìwọ Òkìkí Lọlá Báṣọ̀run wèrè yìí tó bá wá mọ̀ wípé Ìgbòho ti dalẹ̀ ni àwa ti gbà pé Ìgbòho dalẹ̀ náà kó yàwó rẹ kọ́ ọmọ kó bàbá rẹ ẹ̀yin náà bọ́ ta ibi Ìgbòho gbáṣẹ́ dé ẹ̀yin náà kọ̀ntínú náà kí wàá wàhálà. Ibi tí Ìgbòho bá ṣẹ́ dé yìí you are free to continue, you are free to take over. Ìgbà tí Dúpẹ́ Onídọ̀tí tó ní pẹ́pẹ́sẹ́ o kọ̀sọ́nà tó wọn ò lè gbá o òun ní gbá o òun làwọ́ o òun ní kòkó bàbá àsásùn o tá a sì fílẹ̀ tá a ní ọmọ ṣe ebẹ́ rí bí ọba dé ṣe bá ń mọ tẹ́ ẹ tì lọ́pọ̀npọ̀n ṣe bá wọn yẹn ní àwọn nìyẹn ní Agodi maximum prison. Ǹjẹ́ ẹ ti rí wọn gbà á lẹ̀? Ǹjẹ́ ẹ rí àgbà á lẹ̀? So ẹ jọ̀ọ́ kí wàá la fẹ́ máa bínú sí. I know you are being sent. Wọ́n rán ẹni pé kọ́ ọmọ wa àtáàkì wa. Àwọn tó dẹ̀ wá àtáàkì àwọn jáde àtáàkì ara wa kó tó dé. Kò sọ̀rọ̀ tó fẹ́ sọ tó lè dùn wá mọ́. Kò sí nǹkan tó fẹ́ ṣe tá a lè rírò mọ́. Torí wípé kí ni we have passed that stage. A ti kọjá stage yẹn. Stage tá a wà ń sìn higher stage ni níbi tí nǹkan ti ń lọ bá a ti kọ̀wé ẹ̀. Kò sí pé wọ́n ń lé wa kí i mọ́, kò sí pé wọ́n pa wá mọ́, kò sí nǹkan kan. A ti ń rìn lómìnira, a ti wà ní òmìnira. So kí wá ni so my dear brother tó bá rò pé Ìgbòho dalẹ̀ tògbé tí Ìgbòho ń ṣe ò dáa jọ báwo pé tí Ìgbòho ń ṣe ò dáa you are free, you are free. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ máa ń dùn mí tí wọ́n bá pè lọ́dàlẹ̀ ṣẹ́rí ní ìsìn tẹ́tí ẹ̀tí alọ́dàlẹ̀ ni májàsọ́lá Àdìsá máa dé ẹmọ náà ọkàn mi wá balẹ̀ inú mi wá ń dùn pé Ọlọ́run sí o bàbá ọ̀dàlẹ̀ ọmọ ọ̀dàlẹ̀ square root gbogbo wa nù kó máa lo bẹ́ẹ̀. Ẹ ti wà confused ó rú yín lójú ọ̀rọ̀ Ìgbòho ti jẹ́ kò jẹ́ ẹ̀rọ òórùn sùn mọ́. Mọ tọkàn tẹ́ fẹ́ ṣe wẹ́ẹ́. My advice is this bóyá kẹ́ ẹ pokùnso tẹ́ ẹ bá mọ tẹ́ fẹ́ ṣe kẹ́ ẹ po okùnso. Aṣíwájú is our president. Igboho is our leader. Ọba fẹ́ ní bàbá tó fẹ́ ní ìyá tí ó ṣe bí Igboho ẹ bọ́ ta náà. I just came to clear that and I will be coming out every blessed day láti máa wá sọ̀rọ̀ nípa ó bá yá a máa sọ̀rọ̀ lórí àwọn tó lóye Sunday Igboho Oosha tó ti ṣe within that very short period tá a fi polongo Yorùbá nation. Bí baba ńlá kú baba yẹn bá lè ṣe kò sí wàhálà ẹ bọ́ta á tẹ̀lé yín. Eléyà sọ̀rọ̀ ebú kìí sọ̀rọ̀ ọjà kìí sọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ kájọ dá ọpọlọ jọ ni. Táyé bá lọ́pọlọ tó yàtọ̀ sẹ́ni tó lóye Sunday Igboho Oosha tó ń lò ẹgbẹ́ tanà gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi mo kí yín mo lò yín lọ́gọ̀ọ́ ẹnu. Thank you so much for believing so much in Oloye Sunday Igboho Oosha. I'm very sure Majasola will never disappoint you.
Yes. Take that. Tẹ́bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho Oosha àfi kẹ́ ẹ nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ń claim. Tẹ́bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ìgbésẹ̀ tó gbé lọ́wọ́lọ́wọ́ àfi kẹ́ ẹ bá a fẹ́. He needs his freedom and he has the freedom now. Yorùbá sì sọ wípé bá a bá ṣe ni lóore ọpẹ́ láàdú o. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dínà oore míì ni o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe olóyè Sunday Igboho Oosha lóore. Olóyè Sunday Igboho Oosha wọ́n sì ń fẹ̀mí ìmoore hàn sáṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Olóyè Sunday Igboho Oosha ọ̀sán lè gbówó lọ fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ kò lè rọkọ̀ fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu. In tó lè ṣe náà ní kó ṣàtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó yẹ̀ṣẹ̀ wá dá mi lójú pé ọmọ Ọ̀yọ́ ní bọ̀bọ́ yìí torí ń bú bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọba ayégan Ọ̀wọ́ adé bí òde Ìbàdàn kò gba sálárì mẹ́ ẹran àbí kandide gílẹ̀ ní lọ́yọ̀ọ́ yìí ẹ má jẹ́ sọ̀rọ̀ nípa ọba tuntun tí ń bẹ lọ́yọ̀ọ́. Bàbá ní aka irú inú ẹrú abàjẹ́ you are a tenant in Ọ̀yọ́. Tenant ní yín lọ́yọ̀ọ́. Alága ọjà ní láńlọ́ọ̀dù. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ẹ má rìn mí jàgé o. Ẹ mọ̀ kí mi ọ̀dá sí i láti jẹ́ yìí. Àmọ́ lórí ibú ọmọ yìí. Olórí ibú ọmọ òkìkí lọ́lá Báṣọ̀run gá ọláre wájú tó yẹ pé gbogbo tó tara ẹ̀ jáde ni yóò fojú sunkún wọn láìpẹ́. Mo fẹ́ mú mi bú yí o ẹ̀gbẹ́ mo ti kí ọba yín gbà mọ́ bẹ̀rẹ̀ ètò. Mo kí o èmi èrò bá fí o. Àmọ́ bó lórí ibú ọmọ kan bá sẹnu yàmà sólúbàdàn ilẹ̀ Ìbàdàn ń bú bàbá ńlá kú bàbá ọba wọn. Ìtòfi ọba wọn ìtòfi ṣòfò ìtòfi ṣọ̀fọ̀ rántí àrọ́mọdọ́mọ rẹ̀ tó rápìtàn fún. Ọ̀ọ́nì ìrìnsà lórí lọ́balọ́ba lẹ́kọ̀ọ́tù òjìire o. Ọba kan bá ń palá lẹ́nu for nothing sake they play. So thank you so much. I really appreciate you. See you again tomorrow. Inshallah. I love you all. Aṣíwájú Bọ́lá Ahmed till 2031. Àjọ máa ṣe ni. A ṣe lẹ́lẹ́kejì. Ọmọ Yorùbá ní ẹjọ́ ṣe. Ẹgbẹ́ bá mi ṣe yín lọ. Let him complete his tenure. Then we know what next. Ẹ ṣe ó dàbọ̀. Ìṣọ̀kan ọmọ Oòduà UK. Thank you so much. Ìyá mi Títílayọ̀ Olówóyẹyẹ. I really appreciate you. God bless you. Ìyá mi Motúnráyọ̀. Thank you, mommy. I love you so much. I love you so much. And I will continue to love you. Ìyá mi Motúnráyọ̀. Princess Adéjọkẹ́. I love you. And I will continue to love you. My mommy, Mrs. Títílayọ̀. Mrs. Títílayọ̀ Olówóyẹyẹ. Happy 70th birthday in advance, ma. I wish you more prosperous years ahead.
àlà inú àwọn Ọ̀yọ́ ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ yé mi nínú sọ́ba ayé ládé ni àbí aládìkú kọ́ ní bẹ lórí ọba ayé ni aládìkú ti fẹ́ wá gbadé rẹ o alága ọjà mo ti ní ẹ fi Ọ̀yọ́ lẹ o ẹ fàtìbá lẹ o ẹ wá lẹ ibòmíì lọ ẹ kúkú nílẹ̀ ilẹ̀ onílẹ̀ lẹ̀ ń yá yéé ṣe it dey pain you Òbésèré ní pé tó bá jẹ́ pé sàjẹ́ lọ barista ní tó bá jẹ́ sàjẹ́ lọ láyé ẹ jẹ́ kájọ máa kọ́ o tó bá jẹ́ pé a máa fọba ayé náà ní ilẹ̀ fẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ rí thank you so much good night love you all Òkìkílọ́lá I love you so much má yẹ̀yẹ́ ọba rẹ mọ́ má fàlà àfẹsẹ̀sìn mọ́ ọba bí ti ń ṣe ọ lọ lérí ibú ọmọ lọ fẹ́ yà ó dàbọ̀.